bàbá Lámúnígun tí ẹni yìí sọ pé kì í ṣe ní Sunnah ni bàbá mi gbọ́ tó fi ráyàwó. Wọ́n tún wé láwà nìkan tó kú. Wọ́n kéwò àmọ́ wọ́n wé láwà nìkan tó kú. Wọ́n sì ń ṣe ní Sunnah. Tán bá tún máa wá jẹ́ oní Sunnah ńkọ́. Kí àáfàá tó ń sọ̀rọ̀ yìí kóhun bọ́ síta kó sọ yẹ irú bàbá àdínì bẹ́ẹ̀ níbikíbi tóhun ti sọ dọkọ ẹlẹ́à kó wá sọ kó pé Kùránì kò fi búra. Pé wá sí òun o ní bàbá àdínì Ògùnpá gbọ́ o, wá sí òun o ní bàbá àdínì Agbeni gbọ́ o, wá sí òun o ní bàbá àdínì ibo tún ni bẹ̀rẹ̀ ló gbọ́ o tó fi di ọkọ ẹlẹ́à. Káàfà yìí bọ́ tako wá sọ faraye èèyàn mélòó ló dọkọ ẹlẹ́à látara tiẹ̀. Àfi Sunnah jìbìtì Sunnah ká máa lu jìbìtì Saudi ká máa purọ́ gbowó lọ́dọ̀ Lárúbáwá Sunnah tó wá pé ń tó pè ní Sunnah nu Lámúnígun ò ní báyìí ń ṣe Sunnah yẹn láyéláyé. Bàbá àgbà Lámúnígun tí ọba Saudi Faisal ló wà ń bẹ̀ lọ́dún náà lọ́wọ́ ọdún tán lọ ṣe hájì. Faisal ló wà ń bẹ̀. Ọba Saudi wá fún wọn ní ó wá kọ wìsáàkù kan fún wọn wípé lọ́dọọdún tí bàbá Lámúnígun bá fẹ́ wá sí hájì wọn tún gbọdọ̀ sanwó mọ́. Ọba Saudi fọ́tò tí wọ́n jọ yà tí wọ́n jìjọ bọ̀wọ́ fọ́tò yẹn ó wà lórí ó wà online àwọn èèyàn ní fọ́tò yẹn lọ́wọ́. Ó ní fọ́tò tí àwọn àtọba Saudi jọ yà. Ó tún wá ṣe ìwé wípé bàbá Lámúnígun wọn lẹ́tọ̀ọ́ àti máa sanwó kan tó wá sí hájì. Irú wọn kọ́ ni ó máa san owó Mẹ́kà kan tó wọ Mẹ́kà. Ẹni tí àáfàá yìí sọ pé kì í ṣe ní Sunnah tó wáyé pé Sunnah kún fún wọn bàbá Lámúnígun. Látọdún náà tán sì ti lọ ńgbà wọn gbọ́ pé ìjọba Saudi ò ní gbowó Mẹ́kà lọ́wọ́ àwọn níwọ̀n bá lọ hájì mi mọ́. Hájì ẹyọ kan ṣe ni bàbá Lámúnígun ṣe wọn ṣe mí. Bàbá Lámúnígun tè níyì tí àáfàá yìí sọ pé wọn yìí ṣe ní Sunnah látọdún náà tán ti lọ hájì wọn tún padà lọ mí mọ́. Wọn lẹ́yọ kan náà lọ́lọ́run ṣe lọ́ranyàn maratan fil humri. Wọn dàbí ẹ̀yin tó yẹ pé báárà lẹ lọ ń ṣe ní Saudi tẹ́ ń pera yín professor tẹ́ sọ̀rọ̀ ayín di oníbàárà ilẹ̀ Lárúbáwá tí gbogbo yín ń wá ojú re ilẹ̀ Lárúbáwá náà lẹ fi ń bú gbogbo àwọn àgbàlagbà. Bàbá Lámúnígun tí ọba Saudi fún ní wisak wípé kán máa wá lọ́dọọdún wọn ní sanwó àti umra o àti ájì o Bàbá Lámúnígun ò lọ́kọ́ kan mọ́. Ọba Saudi tún wá ṣètò wípé èyí tí wọ́n wá yẹn ájì yìí tí wọ́n wá yẹn gangan owó tí wọ́n san wọ́n wá ṣètò pé kí wọ́n dá owó yẹn padà fún Bàbá Lámúnígun tí àáfàá yìí ń sọ pé wọ́n yìí ṣe ní Sunnah. Kọ́ba ọba Saudi tó sọ yìí pé kí wọ́n dáwọ́ ájì èèyàn padà kì í ṣe ní Sunnah nìyẹn o. Àbí ìwọ ló wá mọ Sunnah àwọn ọba Saudi wọn ò mọ Sunnah wọn ò dónú Sunnah mọ́. Owó ájì yẹn Bàbá Lámúnígun ò gbà o. Wọ́n ní kàn fi ra tíra kàn sẹ́ndì tíra sáwọn. Wọn gbà. Bàbá Lámúnígun tí gbogbo àwọn olówó Ìbàdàn wọn máa kówó fún tí wọ́n ní gbà. Olówó Ìbàdàn wọn ló kówó fóun rí tí ò gbà kó sọ. Bàbá rẹ̀ gan bàbá rẹ̀ kí bàbá rẹ̀ bọ́ta kí wọ́n sọ iye olówó Ìbàdàn tó kó owó fáwọn táwọn kọ sí lọ́wọ́. Bàbá Lámúnígun ń kọ owó sí olówó lọ́wọ́ tí wọ́n ní gbà. Pé ntí fídíò kan wà tí Bàbá Lámúnígun tí wọ́n lọ ṣe prógámù kan ní Ọ̀ṣun. Bàbá Lámúnígun dẹ̀ ń ṣe wáàsí Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n bá pàdé níbi prógámù yẹn. Alhaji wa Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá kọ́lọ́n kó bá wa ṣe ẹ̀mí gígùn fún wọn. Former governor Ọ̀ṣun state ó wà ń jókòó. Bí Bàbá Lámúnígun ṣe rí báyìí ọ̀rọ̀ ìhà ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní kò sí owó tó fẹ́ fún àwọn tó lè dàbí kó sọ ní agbo yìí kó háyàwó rẹ̀ kó sọ pé ó háyàwó rẹ̀ ó tẹ́ wa lọ́rùn ju kó lóò fẹ́ fún wa lówó lọ. Odidi gọ́fúnà Arẹ́gbẹ́ṣọlá ló wà ní gọ́fúnà ńjọ́ náà o. Bàbá Lámúnígun ń sọ fún lójú agbo wípé kò sí iye tó lè ló fẹ́ fún àwọn láàyè yìí tó lè tó àwọn bíi kó háyàwó rẹ̀. Àfáà mélòó ló lè ṣe bẹ́ẹ̀? Wọ́n sì ń so ní Sunnah wọ́n mọ Sunnah ìwọ ló mọ Sunnah. Sóhun lè pàdé gọ́fúnà kó bọ́ sọ́rọ̀ ẹ̀ ha. Àfáà mélòó ló lè pàdé gọ́fúnà sitting governor for that matter. Bright kámẹ́rà yẹn dáadáa. Àfáà mélòó ní gbogbo Nàìjíríà ilé ni àfáà mélòó ló lè pàdé gọ́fúnà a sitting governor
kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rùngbọ̀n ọ̀rọ̀ ẹ̀há ni ó máa ṣe fọ́tò tí bá Lamunigun àtọba Saudi tí wọ́n jìjọ yàrá Àríṣekọ́lá náà wà ń bẹ̀ Nàìjíríà náà ti yà ọba Saudi ńgbà tó wá sí mọ́ṣáláṣí Àríṣekọ́lá fọ́tò yẹn rèé bá àgbà Lamunigun wà ń bẹ̀ ọba Saudi ìgbà yẹn ó wà ń bẹ̀ Àríṣekọ́lá wà ń bẹ̀ Alhaji wa late Àríṣekọ́lá wà ń bẹ̀ bàbá àgbà ọlọ́rẹ lọ́jọ́ wọ́n wà nú fọ́tò yẹn òun ni ọba Saudi ìgbà yìí ló sọ pé kí bá Lamunigun máa wá ṣe ájì ọ̀fẹ́ lọ́dọọdún nítorí irú wọn kọjá ẹni tí ó máa sanwó ájì ọba Saudi òun ló wà ní fọ́tò yìí ọba Saudi ọ̀hún rèé kúkúrú yẹn òun lọ́ba Saudi. àáfàá mélòó ló lè pàdé sitting governor kó wá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀há àtọ̀rọ̀ ọ̀rùngbọ̀n ni ó máa sọ pé má fún wa lówó ìyàwó ẹ̀ ní kó lọ há irùngbọ̀n ní kó lọ fílẹ̀ má fa ọ̀rùngbọ̀n mọ́. wọ́n tún ṣe bẹ́ẹ̀ ń lọrin nígbà tí wọ́n lọ sí University of Ìlọrin uni Ìlọrin àwọn yẹn ń ṣe program kan wọ́n á pe àwọn babalágbàjì àwọn babalágbàjì wá ní Lamunigun ni kó sọ̀rọ̀ àwọn babalágbàjì ni wọ́n pè àwọn babalágbàjì wá ní Lamunigun ni kó wá sọ̀rọ̀ ńbẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn ó bá sọ Lamunigun ni kó sọ. Former VC uni Ìlọrin Professor Isiaq Olóyèdé àwọn ni VC lọ́dún náà wọ́n wà ń jòkó àwọn ni wọ́n gba Lamunigun lálejò nígbà Lamunigun máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀há ni wọ́n tún ń sọ wọ́n ń sọ fún Professor Isiaq Olóyèdé tó jẹ́ VC University Ìlọrin jọ náà wọ́n ní kó lọ háyàwó ẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún lójú agbo wípé kò sí iye tó lè lówó tó fẹ́ fún wa wàláhì wọ́n ṣe ń sọ fún lójú agbo nu ájì Isiaq kó lówó tó lè fún wa ìyàwó ẹ̀ ní kó lọ há mú ìyàwó ẹ̀ kó ń ta dajìrì bábàbò lórí máa wá san sálárì ìyàwó ẹ̀ Ọlọ́run ti san sálárì ìyàwó ẹ̀ sínú àkáǹtì ẹ̀ máa yọ fún lóṣooṣù máa san fún jẹ́ kí ìyàwó ẹ̀ dẹ́lẹ́à máa san sálárì ẹ̀ graduate níyàwó ẹ̀ owó tó yẹ kó máa gbà tó bá ṣiṣẹ́ máa san fún Ọlọ́run ti san owó fún ẹ wọ́n ti ń sọ fún jọ́nà nù wọ́n sì mọ súnà wọ́n ń ṣe onísúnà wọ́n kọ̀ mọ kéwù ni wọ́n mọ súnà lẹ́nu tiẹ̀ ẹnu tiẹ̀ summa hawrasina likitaba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل العظيم. kí bàbá tèmi tó di ọkọ ẹlẹ́à ẹnjìníà ẹni tí ò kéwú wá sí bá Lamunigun tí ẹni yìí sọ pé kò mọ súnà wọn èso ní súnà wá sí wọn ní ó gbọ́ ni bàbá mi gbọ́ o. wá sí wọn ló gbọ́ o ọba Saudi ni kò dàrú rárá ẹnìkan ń kọ́mẹ́ǹtì pé ọba Saudi ò lè wá ọba Saudi wà lọ béèrè dáadáa fọ́tò ẹ̀ lélẹ̀ ọba Saudi gangan ni Faisal ló wá lọ́dún náà lọ́hùn ó fúnra rẹ̀ wá ó wá sí Nàìjíríà fọ́tò ò ṣáà lè parọ́ fọ́tò ò lè parọ́ ọba Saudi gangan ni bó Google Faisal fọ́tò yẹn tó rí inú fọ́tò yìí náà ló bá nu Google tí ò dàrú rárá ọba Saudi gangan ló wá àmọ́ bẹ̀yẹn kọ́ là ń lọ kí bàbá tèmi tó sọ pé àwọn di ọkọ ẹlẹ́yà wọ́n sì áyàwó wọn wọ́n da jìdí bàbá bọ̀ àwọn ìyàwó wọn náà wọ́n ń ṣàfá o wọ́n ń ṣọmọ àfá o wọ́n jọ sọ tẹ́lẹ̀ kan tó fẹ́ra wọn o wọ́n ti bímọ o ìtí ò ti bímọ mọ́ wà nù wọn ìyá tèmi ò bímọ mọ́ kan tó há wọn o nípasẹ̀ pé wọ́n gbọ́ wá sí bàbá Lamunigun Lamunigun àní kò mọ̀ wọ́n ó lóun mọ̀ wọ́n ó ní òun mọ̀ Lamunigun òun mọ̀ wọ́n dáadáa níbo ló ti mọ̀ wọ́n ẹni tó mọ̀ o kàn ń ríyàn lójú òdàmọ̀ olóòdàmọ̀ o mọ̀ wípé ìyàtọ̀ wà nínú ríríyàn àti kíyàn mọ̀ yàn ni òun ríyàn lójú wọn Ọlọ́run ò jẹ́ kó o mọ̀ wọ́n wọn lè jẹ́ kí irú ẹ̀ mọ̀ wọ́n ò lè mọ̀ wọ́n ẹni tí ó mọ̀ wọ́n á jẹ́ ẹni tó lójú inú tó ní bàsírátà
ṣé wọ́n tó ní bàṣírátà ló pe ọmọ bàbá Lámunigun ó mọ̀ wọn ò ń rí wọn ní ó mọ̀ wọn ò dá wọn mọ̀ ó mọ̀ àwọn tó ń rí. Nígbà tẹ́mi wà ní JSS 3 mi ò mọ̀wé rárá. Tí wọ́n bá ń kọ́ mi ní mathematics mo máa ń sunkún ni tí mo sunkún gan torí mi ò mọ̀ tí wọ́n ń wí. Ó máa ń dàbí májíìkì nọ́mbà máa ń dàbí mẹ́jọ bí kí wọ́n kọ nọ́mbà sójú bọ́ọ̀dù á wá dàbí ìgbà tó ń fò bí ìgbà táwọn nọ́mbà yẹn tán kò lójú bọ́ọ̀dù tán wọ́n ń fò báyìí tán wọ́n ń fò báyìí mi máa wo bí májíìkì ní ìmọ̀wé kankan nígbà tí mo fi wọ JSS 3. Ọdún yẹn ni bàbá àgbàdàndà wa lọ sí Ìbàdàn Lámunigun a lọ gbọ́ wáàsí. Tẹ́mi tí mo repeat JSS 1 a wá lọ sí Amúnigun a lọ gbọ́ wáàsí lọ́dún náà lọ́hùn. Ní bàbá àgbàdàndà wa mú mi lọ síwájú bàbá Lámunigun lẹ́yìn tí wọ́n parí wáàsí lóru bí aago kan náà máa ń parí wáàsí bàbá Lámunigun tóun níwọ̀n mọ́ súnà ní gbogbo Ramadana látọdún tí wọ́n ti jẹ àlééfà láti ọdún tí wọ́n ti jẹ àlééfà ní gbogbo Ramadana bàbá Lámunigun ti lò 41 years lórí ìtẹ́ bàbá wọn látọdún tán ti wà ń bẹ̀ tán ti dé láti ilé kéwú tán ti wà Lámunigun látọdún náà gbogbo Ramadana gbogbo ọgbọ̀n àwẹ̀ ní bàbá Lámunigun ó fi ṣe wáàsí. Bàbá wọn gan ò ṣe tó bá wọn 50 something ní bàbá Lámunigun àgbà kú 50 something ni wọ́n kú bóyá 56 bàbá Lámunigun wọ 60. Bàbá Lámunigun àgbà wọ 60 tán fi kú 56 ni wọ́n 56 ni wọ́n gbà tán kú. Bàbá Lámunigun tèní wọ́n ti lò 41 years láti pàtàn ti délé kéwú látọdún náà gbogbo Ramadana ni wọ́n fi ń ṣe wáàsí gbogbo ọgbọ̀n àwẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wáàsí láti aago 10 alẹ́ pẹ̀lú ọ̀pá lọ́wọ́ nínú òtútù kódò ọ̀rọ̀ iná Bàbá Lámunigun ò ní kò ní òjò ìjọ́ òní wọ́n bọ́ sí ló ṣe wáàsí alẹ́ rí. Bàbá Lámunigun ẹni tó ń lo rẹ̀ ńlòkulò tí gbogbo wa ń sunkún pé lílò yìí ti pọ̀ jù làfáà kí ó wà bọ́ síta ní wọ́n á sọ pé tó wáyé pé súnà kún fún ọ súnà wo súnà yẹn dà níbo ni súnà yẹn ti ń bọ̀ níbo ni súnà yẹn ti ń bọ̀ tí ò lókùn lọ́rùn irú súnà wo ló ń sọ. Bàbá Lámunigun á bọ́ síta látago 10 alẹ́ wọ́n á parí wáàsí láago 1 òru bá mi ṣí hours mélòó nìyẹn nígbà míì wọ́n tún ní dúró láago 1 àwọn tó máa ń tẹ àlámù ni wọ́n fi padà tún lọ ṣètò àlámù pé láti lè máa dá Bàbá Lámunigun lákẹ́ kó ti tó. Bàbá Lámunigun máa ń ṣe wáàsí yẹn wá aago 3 òru nígbà míì. Bàbá Lámunigun tèní tó ń sọ yí pé wọn mọ tí ń jẹ́ súnà wọn ń ṣe ní súnà wọ́n á ṣe wáàsí ìyẹn á bẹ̀rẹ̀ wáàsí látago 10 alẹ́ láì wíwíkúwí láì sọ kátàkátà wọ́n sì máa wí kéwú wọ́n máa tú kéwú títí dáago 1 aago 2 aago 3 òru ńgbà míì. Òjò á tún máa rọ̀ ṣe sùúrù àfà òjò ó máa rọ̀ Bàbá Lámunigun ò ní kò níbi tí wọ́n ti ń ṣe wáàsí ṣé wọ́n lè ṣe wáàsí inú òjò ṣé bàbá rẹ̀ lè ṣe wáàsí inú òjò bàbá rẹ̀ Tájú Àgbẹ̀ni ṣé wọ́n lè ṣe wáàsí inú òjò. Ìjọ́ wo ni bàbá tiẹ̀ bọ́ sínú òjò rí kán máa ṣe wáàsí ṣebí inú AC inú ìgbádùn lẹ́yìn tí ń ṣe dáwà yín dáwà orí tébù tẹ́ ń ṣe. Bàbá Lámunigun á máa ṣe wáàsí inú òjò pẹ̀lú ọ̀pá lọ́wọ́ pẹ̀lú aṣọ tí kò dáàbò bo òtútù ìfìyàjẹrẹ èèyàn ìmọ̀ sọ́fà ara èèyàn tí súnà mi bá tí súnà wo ló tún ju eléyìí lọ láti 41 years kí èèyàn má dẹ̀ yẹ kò sí ọdún náà tí Bàbá Lámunigun ò ní ṣe pé wọ́n wá síìkì ní ó rẹ̀ wọ́n ní ọlọ́mọdé ó rẹ̀ àwọn àfa wa àwọn ó tó kàn sinmi náà láti bí 40 years náà tí ń bá bọ̀ ṣé kò tó kàn sinmi ni wọ́n ṣe rí inú Ramadan gbogbo Ramadan yẹn ni wọ́n fi ṣe wáàsí ṣe bí wáàsí wọn lèmi gbọ́ tí mo fi sọ pé ìní lọ fi ìwé ṣiṣẹ́ graduate ni mí náà mi graduate BSc biochemistry mi ṣe Arabic Islam lẹ́yìn lọ ń ṣe èmi ò ṣe Arabic Islam University biochemistry mo lọ ṣe náà mo ní pálí mi lọ́wọ́ mo dẹ̀ mọ̀wé. Ọdún tí bàbá àgbàdàndà ìwé mímú lẹ́yìn wọ́n á mú mi lọ síwájú Bàbá Lámunigun ọ̀rọ̀ tí mò ń bá lọ nìyẹn pé mi ò mọ̀wé tẹ́lẹ̀ kò sí tán kọ́ mi tí mò ń mọ̀ àmọ́ mò ń mọ kéwu o ìwé nìkan ni ìmọ̀ ní gbogbo ìgbà náà o kéwu ń yé mi o.
bàbá àgbà dáńdá ìwé wa mú mi lọ sí wájú bàbá Lámúnígun lóru lẹ́yìn tán parí wáàsí lóru yẹn mo mọ déètì ọjọ́ náà àmọ́ yìí ní sọ wọ́n á mú mi wọlé sí inú yàrá wọn, inú yàrá láti lọ bá wọn. Bàbá àgbà Lámúnígun jẹ sàárì, wọ́n ń jẹ sàárì lọ́wọ́ la wọ inú yàrá lọ bá wọn lóru. Wọ́n á ní ọmọ bàbá àdínì wa rèé. Ìfẹ́ tí bàbá Lámúnígun wá ní sí bàbá mi, bàbá àdínì, pé bàbá ọmọ ẹni jẹ́ mọ̀ kan ti ròyìn yẹn pé bàbá yẹn ó máa ń ṣe fáwọn àfáà gan. Ìfẹ́ yẹn náà gbé sójú. Tán ṣe gbọ́ pé ọmọ bàbá àdínì wọ́n kọ̀ fà mí mọ́ra ni, wọ́n kọ̀ gbé ọwọ́ lé mi lórí báyìí ni. Mi mọ̀ tí wọ́n kà látijọ́ náà, gbogbo tí bá fẹ́ mọ̀ ni mo máa ń mọ̀. Kò sí tí bá fẹ́ mọ̀ tí mi ò ní mọ̀ nínú ìwé àbí nínú kéwú. Mi nídìí kíyàn kọ́ mi. Kò sí ìwé náà kan sọ pé ìwé yìí ó lé o, iṣẹ́ yìí lé o, mi nídìí kan kọ́ mi. Tí bá ti gbé mo máa mọ̀. Tíra kan ni o, ó lé o, àwọn rí tú o, tèmi bá gbé ayé mi màá mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ látọjọ́ náà. Ìyẹn kó wàá burú wòlíì Ọlọ́run bẹ́ẹ̀, àwọ̀ wà dákẹ́, áyà kú síbẹ̀ ni. Èèyàn tó sayé mi báyìí, tó sọ mí di ògo àgbáyé nídìí ìmọ̀, lẹ́nìkan wá bú màá wá dákẹ́, ìyà kú bẹ̀ ni. Irú súnà wo ló ń sọ? Súnà wo? Súnà yẹn dà? Ṣé súnà jìbìtì? Ìbá ti rí yín náà ló ń tú lórí social media yìí. Tẹ́ ń ṣe àṣemọ́ o. Ṣé bá ti rí yín ló ń tú ẹnìkan gbowó o, lágbájá gbowó o, kànga o, tàmẹ̀dó gbowó bọ́ọ̀lù o, eléyìí gbowó prison o, tí ń gbowó ní laptop lòún gbà, òun gbowó. Ṣé bá ti rí yín náà ló ń tú, ṣe bẹ́ẹ̀ lẹ́yà yín, ìbáwọn ara yín náà ẹlẹ́yà òfò yín ló jọ ń tú lórí social media. Owó òṣì, owó òfò tẹ́ ìrànjú mọ́ tẹ́ ń gà kiri. Ǹjẹ́ òní bàbá Lámúnígun bá yín gbowó òṣì rí? Owó dáadáa owó òfò, ǹjẹ́ òní bàbá Lámúnígun bá yín pín rí? Bàbá tó ń lo súdù, bàbá Lámúnígun kóró gbá lẹ́nu ẹ̀, bàbá àgbà Lámúnígun. Àfà, ǹjọ́ tó bá tún sọ àníkan wá gbé wọn á nẹ̀ ẹ́, wọ́n máa ń nà yẹn, wọ́n lè nà, wọ́n á nà, wọ́n á gbé, wọ́n á nẹ̀ blálà gan tí wọ́n bòdì ẹ̀. Bàbá àgbà Lámúnígun àníkan wá gbé ẹ nílé agbeni yẹn, wọ́n á nẹ̀ bàjẹ́, wọ́n á gbé, wọ́n á nẹ̀, wọ́n á bú ẹ ní blálà, wọ́n á da ìdọ̀bálẹ̀ wọ àti pòfẹ́sọ̀ rẹ̀ hùn. Sayyiduna Umar ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan. Mo fẹ́ ka tírà tí mo gbé lọ́wọ́ yìí, wọ́n ń pè ní Rijalu wa Nisa'u Awla Rasul. Ẹnìkan tó rí àwọn àfáàfin nígbà ayé Sayyiduna Umar. Umar nìkan nà blálà, ìyẹn kì í rí àfáàfin. Àfáà tó ju bàbá rẹ̀ lọ, tí ń ṣẹgbẹ́ bàbá rẹ̀. Ọ̀rọ̀ tó ń sọ yẹn, pé bàbá Lámúnígun òun ṣe onísúnà yẹn kò gbá inú bàbá rẹ̀ Tájù Àgbẹni gan. Wàláhì kò gbẹnu bàbá ẹ̀. Àfáà wo ló gbẹnu ẹ̀ ní gbogbo Nàìjíríà yìí láti sọ pé bàbá Lámúnígun òun ṣe onísúnà? Bàbá rẹ̀ gan tó sọ bẹ́ẹ̀. Bàbá rẹ̀ Tájù Àgbẹni kò gbá inú ẹ̀ láti sọ bẹ́ẹ̀. Èèyàn tó sọ bàbá tèmi dọ́kọ ẹlẹ́hà. A gbọ́ gbogbo àwọn tó jẹ́gbọ́n wọn tí wọ́n háyàwó wọn, ṣe bá àfáà ni wọn. Bàbá tèmi ò kéwù. Èèyàn kan wá sọ bàbá mi dọ́kọ ẹlẹ́hà, ẹnìkan wà ní kì í ṣe onísúnà. Á wà á dákẹ́. Ẹ máa gbọ́rọ̀ yìí o. Wọ́n ní níjọ́ kan Ibn Mas'ud, Abdullahi ibn Mas'ud, inú àwọn sàhábà wọ́n dára wọn mọ̀, àwọn kan wà àfáà ni wọ́n. Ibn Mas'ud yìí inú àwọn àfáà inú àwọn sàhábà ló wà. Ó wá rí ọkùnrin kan kọ́ di asibala izarahu. Ṣé rí ìsára aṣọ ìlọ́dì ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ṣòkòtò. Àwọn Lárúbáwá wọn yìí wọ ṣòkòtò ń jọun, ìró ni wọ́n máa ń ró. Ìró tí wọ́n máa ń róhun ni Ànábì ní ká má máa jẹ́ kó máa wọ́lẹ̀ nítorí kó má bàa gbé wọn ṣubú ni o. Tí ìró bá wọ́lẹ̀ yóò gbé èèyàn ṣubú. Àwọn India náà máa ń wọ̀, wọ́n á wọ ẹ̀wù, wọ́n wá ró ìró sí. Ìró yẹn náà ó ní bí wọ́n ṣe máa ró. Tí yóò bá máa ró tó bá kọ̀ lọ déédéé ró, àfà ó nílé rin. Ó ní method tí wọ́n fi ń ro ìsára, ìró ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ṣòkòtò. Èyí náà ni òye wọn tí ń pè ní súnà tán lọ ń gé ṣòkòtò, tí wọ́n ń gé tán sọ̀rọ̀ àwọn oní ṣòkòtò ṣòfóféfé tán ń pè ní súnà. Ṣé ṣòkòtò l'Ànábì ní ká máa gé kó má balẹ̀ àbí ìró?
ṣé ìró yàtọ̀ sí ṣòkòtò? a pèrè àwọn ní pòfẹ́sọ̀ kéwò ní yé wọn. ẹni yìí asibala ìsárawí ìró tó ró ìró yẹn wá ń wọlẹ̀. Ibn Mas'ud àfáà lòun nínú àwọn sọ̀hábà ó wá rí ẹni yẹn ó wá sọ pé irifa ìsáraka jẹ́ kí ìró rẹ̀ yìí jẹ́ kó ṣe kí ni jẹ́ kó wá sókè. Fakọ́ọ̀là ẹni yẹn wá ń fún Ibn Mas'ud lésì pé wa anta ya Ibn Mas'ud farifa ìsáraka. ó ní ìwọ ńkọ́ ìró tiẹ̀ náà ń kanlẹ̀ ó wá ń sọ pé kémi fa ìró tèmi sókè ìwọ náà lọ gbé ìró tiẹ̀ náà sókè. ó ń dá èsì padà fún ọmọ Masudi. Kọ́ọ̀là Abdullahi ibn Mas'ud wá sọ fún pé inna bisaki umushatun ibi ẹsẹ̀ òun ibi ojúgun ẹsẹ̀ òun egbò kan wà ń bẹ̀ wa ana aumu nasa òun dẹ̀ ń ṣe ìmáàmù fáwọn èèyàn kò ní dáa kí àwọn èèyàn máa kírun lẹ́yìn òun kí egbò kan máa rí egbò á máa rin wọ́n lára wọ́n á dẹ̀ fẹ́ máa sá lẹ́yìn òun lòun ṣe jẹ́ kí ìró tòun ṣe kíni kó balẹ̀ fabalaga zalika Umara ọ̀rọ̀ yẹn wá dé tí ìgbọ́ Sayyidina Umar fàjá alayédèrè burọ́jìlá Umaru nìkan lọ gbé wá dọ̀bálẹ̀ ló bá bu oníbílálà wàyàkùl Umaru wọn wá ń sọ pé ó ní àtàrúdù alá Ibn Mas'ud àyàmà kú ẹ o Ibn Mas'ud ni wọ́n ń sọ̀rọ̀ báyẹn fún tíyẹn bá gọ̀ tí ò mọ bí wọ́n ṣe ń bá àwọn àfa sọ̀rọ̀ wọ́n á lù ú wọ́n da dọ̀bálẹ̀ wọ́n á lù ú wọn ò fẹ́ kíyẹn gọ̀ lọ́rọ̀ ó bọ́lọ̀ mọ àwọn àfa láàfà ọmọ àfa ẹni ni wọ́n á dún tí ń dọ̀bálẹ̀ wọ́n á lù ú tíyẹn bá gọ̀ lọ́rọ̀ wọn ò fẹ́ kíyẹn máa gọ̀ lọ́rọ̀ sáwọn ẹni Ọlọ́run gba ilé yìí síbẹ̀ yẹn òun kan ti ń sọ̀rọ̀ ṣe bó ní bídíà lòun náà ẹwé láwà ní orí ẹ̀ ẹwé láwà ní orí ẹ̀ ṣérú láwà ní tànàbí wèrè. àbá bàbá wọn ní kó tànà iṣẹ́ tí ẹ ṣe àsìkò tí wọ́n fi ṣe àlùbáríkà rẹ̀ ju àsìkò náà lọ. ẹwé láwà ní tó wé. ṣé ẹ̀yin ò kan nínú tírà pé na Rasulullahi sallallahu alaihi wasallam ánìlì ìkìtì àti kíyàn máa wé láwà ní ọlọ́wọ́ kan ànábì kọ́ ṣé àfáà yìí tó pe rẹ̀ ní pòfẹ́sọ̀ yìí kò kéwú débẹ̀ ni láwà ní ọlọ́wọ́ kan ló wà lórí ẹ̀ yìí náà láwà ní ọlọ́wọ́ kan lówó yìí bídíà ni ìmọ̀ ewé láwà ní ọlọ́wọ́ kan bídíà ni ànábì kọ́ ṣé kò kéwú débẹ̀ ni ẹ̀ sọ ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣerú ẹ̀ ní polówó súnà pot calling kettle black ṣerú ẹ̀ ní polówó súnà òun gan tó jẹ́ pé láwà ní tó wé sórí láwà ní àdádálẹ̀ ni ṣerú láwà ní ànábì lówó yìí. láwà ní ọlọ́wọ́ kan ṣé kò kéwú débẹ̀ pé ànábì kọ́ ni sallallahu alaihi wasallam ànábì ò kọ́ ni na Rasulullahi sallallahu alaihi wasallam anil iktiyat kíyàn máa wé láwà ní kó má fi eléyìí sí bídíà ni ànábì máa ń tú lórí àwọn sàábà ni àwọn sàábà tó bá wé láwà ní tí wọ́n fi eléyìí sí ànábì máa ń tú lórí Abdurrahman ibn Auf kíyàn wé láwà ní báyìí bídíà ni ànábì kọ́ irú ẹ̀ ló wé ó dẹ̀ ń polówó súnà ṣerú láwà ní ànábì ló wé láwà ní ṣètánì tàánùkú àtàánùkú káwé láwà ní aláwẹ̀ mágbọ̀n lànábì polówó fún gbogbo ayé láwà ní aláwẹ̀ mágbọ̀n lànábì polongo fún gbogbo ayé ànábì kọ́ láwà ní ọlọ́wọ́ kan ló wé ó wá ń sọ̀rọ̀ súnà ṣó ní súnà lòun ṣóun wà ní onísúnà ni tí wọ́n bá ń ka onísúnà ṣóun wà ń bẹ̀ láwà ní ọlọ́wọ́ kan ní wọ́n ń sọ̀rọ̀ súnà. tíra lélẹ́yìí ẹ sọ fún pòfẹ́sọ̀ kó lọ ra tíra yìí ìyáwó súnà wa ìkìmádùlì bídíà ìyáwó súnàtì wa ìkìmádùlì bídíàtì kó lọ rà á ta ló ṣe Sheikh Usman bunu Fudi Sheikh Usman bunu Fudi Usman Danfodio lónìí ọmọ rẹ̀ ló bá kó jọ báda wà fàtíyì ìyáùsùnẹ́tì kó lọ rà á tó bá yẹ pé ó karú tíra yìí ni kò ní máa wéru láwàní tó wé yẹn láwàní bídíà ló ń wé láwàní alọ́wọ́ kan láwàní tí ò ní àgbọ̀n nínú kì í ṣerú láwàní tànábì nìyẹn
àwọn lárúbáwá máa ń wé o láwọn lárúbáwá kì í wé àmọ́ kì í ṣe tànábì láwàní tó jẹ́ tànábì yìí dálẹ̀ irú eléyìí tá a wé yìí ni ànábì ló dárò eléyìí lẹ̀ ẹ̀yin ò bá ànábì sallallahu alaihi wasallam. bá ń tún àyà nìkà ثم أورثنا الكتاب تيني بالمال. الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه Masha Allah. ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. kí ẹ máa sọ yín pé bá Alámúnígun yín ṣe ní súnà báyìí pé súnà kún fún wọn ni àwọn èèyàn tí ó kọ́yàn ní kéwú láàárọ̀ ṣúlẹ̀ dèní tá à ń sọ̀rọ̀ yìí kò sí tẹlifíṣàn Lámúnígun gbogbo àwọn tí wọ́n ń pera wọn láàfáà súnà àwọn sálàfí èwo nu wọn ni ò ní tẹlifíṣàn lé bá Alámúnígun òun hòtẹ́ẹ̀lì wọn yìí gbọ́ rédíò wọn ní sẹ́ni tí ò ní Lámúnígun ṣe tóun ò lè bá rédíò ń bẹ̀ dọ́là wọn ní rédíò wọn ní tẹlifíṣàn nílé wọn fi sí àtólé wọn kọ́lé sámúnígun wọn kọ́lé sí ìdí òṣè wọn kọ́lé sákìgbílé ò ní bá ṣíà nínú ilé wọn ṣebí ṣíà lèmi fi jókòó yìí tìmùtìmù báyìí ò ní pa nílé àwọn àfa wa ẹni ni wọ́n máa tẹ́ gbogbo nǹkan tí ó ń mú ayé rọrùn fún yàn ni wọ́n sá fún ò ní bá fíríjì nínú ilé wọn kì í ṣe pé wọ́n rówó rà á wọ́n ṣáà fẹ́ gbogbo nǹkan tó jọmọ́ bí ìgbádùn ayé wọ́n fẹ́ tí wọ́n bá bùn wọn mọ́tò tuntun tí wọ́n bá ti lò kan gbó wọn nílò wọ́n á ní kàn lọ bùn ẹlòmíì ṣé wọ́n lè ṣe irú ẹ̀ ṣé bàbá rẹ lè ṣe bẹ́ẹ̀ bàbá rẹ Tájù Àgbèní ṣó lè ṣe bẹ́ẹ̀ bá Alámúnígun wọ́n á bùn àwọn Alámúnígun ní mọ́tò tuntun èyí tí wọ́n ń lò tí wọn ò tí ì lògbó ni wọ́n máa gbé kiri òde wọ́n ní lò ó wọ́n á ní kàn máa gbé lọ Àgbàjì ìtàwọn ń lò tí ì gbó súnà wo ló tún wá kù tẹ́ ń fẹ́ lára bá Alámúnígun yẹn ń jẹrẹ níyà tó bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ pìtì bàbá yẹn wọ́n á sọ pé wọ́n ní súnà lára lẹ́nu tiẹ̀ ṣé bàbá tiẹ̀ ń kọ́yàn kí ó látàárẹ̀ dálẹ́ ni wọ́n á tún dòru wọ́n á dé látòde bá Alámúnígun á dé látòde á tún dòru tó yẹ ká máa sùn wọ́n á tún ní káwọn ọmọ kí ó lọ gbé tíra kò sí pé ó rẹ̀ mí jẹ́ ń lọ sinmi kò sí lọ́rọ̀ wọn fi fọ́tò tó lé lè bá fọ́tò nínú ilé wọn lè bá tẹlifíṣàn nínú ilé wọn lè bá rédíò nínú ilé wọn lè bá kàlẹ́ndà nínú ilé wọn lè bá ṣíà nínú ilé wọn súnà wo ló tún wá kù tẹ́ ń retí lára wọn kéwú látò òwúrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Káàkéwù láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Látòwúrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Káàkéwù láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Látòwúrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Káàkéwù láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. láwàní tó wé láwàní ọlọ́wọ́ kan tó wé láwàní ṣètàn. wípé wọ́n lò jáàbù ń bì kan wọ́n ròyìn. abẹ́lẹ́ ọba àlekíọ́lá bàbá wa tó ń bẹ́ẹ̀ lónìí ẹ̀mí kí wọ́n lájà ẹ̀ mọ̀sán ṣe fún ọ. Àmín. ẹja sàmì fún ọ. Àmín. ẹ̀yin ò mọ bàbá tó ń bẹ́ẹ̀ lónìí àwọn ọmọ díẹ̀ ń pa wọn. tí ẹ máa ń sọ ọ̀jọ̀gbọ́n yẹn lọ́wọ́ yẹn. bàbá Lámúnígun tó ní pẹ́ púpọ̀ ní ọpọlọ bàbá pẹ́ lọ́pọlọ púpọ̀ súnà bá lọ kó fún wọn. Wá sí ya. súnà nábì sallallahu alaihi wasallam bá lọ kó fún wọn. bàbá dáadáa ni bàbá Lámúnígun tó ní bàbá dáadáa ni wọ́n bàbá tí mo sọ wọn ìwọ́n mọ̀ mí mo mọ̀ wọ́n o. èwo ni mọ́díwù sáàmì tó bá fẹ́ bú wọn kẹ́mọ̀ pé òun bú èwo ni mọ́díwù máma èwo ni kó máa yìnyàn kó máa dọ́gbọ́n bú
èwo ni mọ́dí ùsámi òfò tá ni mọ́dí ùsámi sáńtì ẹ̀rẹ́ kò yin àwọn ni. ọ̀rọ̀ agbọ́mọ̀ sọ̀rọ̀ yìí gẹ̀lẹ́ wọ́n ní wọn ò lè tọ́lá kọ́mọ́ béèrè mi nígbà tá a wà nílọrin bàbá ò lè wà kọ́mọ́ fún mi lówó wọ́n lè pè mí wá ní ẹ̀rọ kọ́ wọn láì ní wá. nígbà tó mọ̀ pé ó láìkì owó wọ́n fún ẹ lówó. ọmọ tí wọn mọ́lẹ́ sọ yìí tẹ́ bá ka sílẹ̀ tó bá dé tàtán ní tí mo ń sọ yìí àwọn kan ó jẹ́ ìsì bẹ́ẹ̀ ọmọ tí wọn àkọ́bí tí wọn bẹ́ẹ̀ lèmi àti ẹ̀ abáàtúndé ó kọ àbáníjà Abdulsalam Sunnah ló yà wá Sunnah ní Sunnah ló dé yóò fẹ́ àkíní òní ní kò ní wọ́n gbọ́ báyìí. Sunnah wo gan làbá yìí wí kí ni Sunnah òun gan ti ń wí pé Sunnah ló yà ìwọ àti àfa àbàbà alákìgbilé àìlèṣe Sunnah wọn ìwọ ń ṣe Sunnah òun dà lára ẹ ṣé Sunnah lélẹ́yìí ṣé Sunnah tóun ń ṣe rèé ṣé tó ń ṣe ìyẹn á máa ṣerú eléyìí ẹnìkan á mú lọ́rẹ̀ẹ́ ìyẹn á máa wí kòtòkòtò báyìí ẹnìkan lòun mú lọ́rẹ̀ẹ́ á jẹ́ ọba tòun jẹ́ ẹ̀yin oníkéwà àkéṣòfò kéwà àkédànù kí làwa sùmùràtù múmínì ń ṣe tó wá jẹ́ wípé plug ẹ̀ dáadáa kí là ń ṣe nínú sùmùràtù múmínì tó wá jẹ́ wípé àdádálẹ̀ àbí tó jẹ́ wípé kò ń ṣe súnà à ń ṣe wàlímọ̀ fáwọn ọmọ kéwu wa Sayyidina Umaru náà ṣe wàlímọ̀ ń rèé ó wà nù tíra Sayyidina Umaru ó ṣe kíni ó ṣe wàlímọ̀ Kùránì ó wà nù tíra ọ̀rọ̀ tí ó jìn rárá ni ó ṣe ó ṣe Sayyidina Umaru náà ṣe wàlímọ̀ ó ṣe anna Umar ibn al-Khattab radiyallahu anhu afisa surata al-Baqara fi bidi asharata sana falamma afisaha na'ara juzuran shukran lillahi ó ha suratul Baqara ó sì wò pé nǹkan rẹ̀ ni ó sì pẹran ó sì dáná ó ní káwọn èèyàn wá jẹun ó ṣe wàlímọ̀ àwa náà bí akéwú àwọn ẹni tí ìrìn rẹ̀ ń ṣe lárúbáwá ó wá gbọ́ lárúbáwá débi kó lè ka ọ̀rọ̀ Ọlọ́run tó lóore tíyàn ń dunnú sí tíyàn ń pe agbo tíyàn ń pe ẹbí pé tòun fẹ́ ṣe wàlímọ̀ o àbí málídì nàbí ìta ń ṣe ló fi rò pé àìṣe onísúnà ká ṣe málídì nàbí tó bá ní tíra yìí ò ní takò mọ́ láyé tíra tí mo nà sókè yìí ká ṣe málídì nàbí yìí tíyàn bá ní tíra yìí